nǹkan tó ṣe yẹn pé ó wà okay. ó tọ́ ya like ó wà okay nítorí ẹ wò tún ó tọ́ orúkọ tó yọ lọ. ìwọ tó bá ń jẹ́ Teslim àwọn Ìwọ kan tó pè Teslim lọ́dọ̀ wọn ní nǹkan tá a fi ń sọ̀kalẹ̀ bíi stem bíi bí àkàbà àwọn kan dẹ̀ pè ní tẹríba bíi àwọn tẹríba tó bá ń jẹ́ Teslim Teslim bóyá kí nǹkan yẹn kó tẹríba ó fẹ́ mú nǹkan yẹn kó mú Teslimah. orí ẹ̀ lọlẹ̀ so irú ọmọ yẹn tó bá sọ ní Teslim ẹ máa rí ó máa nira fún kò ní lè gbórí sókè kò ní yọjú àwọn ilẹ̀ ìwọ tó bá ń jẹ́ Idris àwọn ọ̀rẹ́ máa yọjú lọ òun ò ní lè gbórí sórí ilẹ̀ lórí ẹ̀ wà ó ti ìwọ tó bá ń tẹríba. jẹ́ Idris bíi Idrisu ni o Idris ni o bó bá ṣe ràn ẹ́ kó ṣe pé Idris Ìwọ tó bá ń kílẹ̀mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ Idris translator atúèdè àwọn ògbúfọ̀ ẹni tó ń ṣe ayan ògbúfọ̀ bí mo ṣe ń tú èdè yìí Idris ẹni tó ń ló ń ṣe jẹ́ ògbúfọ̀ Idris òun ló ń jẹ́ Idris nǹkan tó ń jẹ́ Idris ológbùfọ̀ ẹ̀rí. ìwọ tó bá ń jẹ́ Wàsíù nǹkan Abdulwasiu Ìwọ tó wá lọ Abudu sọmọ yẹn ẹni ẹrú ló ń jẹ́ Wàsíù bẹ́ẹ̀ tàbí Wàsíù ní nǹkan tó Abdulwasiu fẹ̀ bóyá nǹkan olè wá tó níbi fẹ̀ igi tó fẹ̀ ní o ilẹ̀ tó fẹ̀ nǹkan tó fẹ̀ òkúta òun ni tó fẹ̀ Wàsíù tó fẹ̀ tó ló bá jẹ́ wá Wàsíù jẹ́ Abdulwasiu á jẹ́ ẹrú nǹkan tó fẹ̀ ṣẹlẹ̀ ti get tí èèyàn kan bá kọ́lé ń sìtìlẹ yẹn fẹ̀ Wàsíù ni Wàsíù ni Wàsíù nílé yìí o ilé yẹn fẹ̀ Wàsíù so tí ẹ bá wá fi Abdul Wàsíù sorúkọ nìyẹn. ọmọ yẹn á máa jẹ́ ẹrú nǹkan tó ẹrú fẹ̀ tó fẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn. ìwọ tó bá ń jẹ́ Àlíyà ìwọ tó bá ń ìwọ jẹ́ tó bá Àlíyà sọmọ ẹ ní nǹkan tó ga Àlíyà ọmọ ga ẹsẹ̀ gùn nǹkan tó ga Àlíyà ìtumọ̀ ẹ̀ ní ọmọ ga àwọn tó bá ga yẹn agoro Ẹsẹ̀ gùn. ọmọ ga ẹsẹ̀ gùn ló ń jẹ́ Àlíyà. agoro bẹ́ẹ̀ ẹni tó bá ń jẹ́ Yakubu náà nǹkan manage pàṣípààrọ̀ ìwọ tó bá ń jẹ́ pàṣípààrọ̀. Yakubu ìgbà kan wá ṣe máa ń rò bí olóńgbò náà pé Yakubu lọ́wọ́ sọ pé Yakubu olóńgbò la máa ń lò ìtumọ̀ ẹ̀ bẹ́ẹ̀ Yakubu kí lẹ pé pàṣípààrọ̀ pàṣípààrọ̀ kan swap nǹkan ló ń jẹ́ Yakubu. ni ó ń jẹ́ Yakubu ìwọ tó bá ti sọmọ ẹgbẹ́ orí Abbas ayé ẹ̀ lion Abbas kìnìún ló ń jẹ́ kìnìún Abbas ìwọ tó bá ń jẹ́ Abbas tó bá yọ sọmọ ẹ ní Abbas tọ́ni kí ló kọ́ ọmọ ẹ tó tún fi kìnìún Abbas kìnìún ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹranko. so ìwọ tó bá sọmọ ní Sùlíyà igi ló ń jẹ́ Sùlíyà tó bá lọ sọmọ ẹ ní Sùlíyà igi ló ń jẹ́ Sùlíyà igi lásán àwọn àfáà lè fi wá lásán. parọ́ fún ẹ bọ̀ lọ bá wọn pé àwọn sọmọ àràbù ni wọn àwádẹ lẹ́rìí gbogbo bá ṣe àwa ń ń jáde fún ní yín ní àtẹ̀síwájú orúkọ yìí from the source according to the origin of that Arabic la fi ń fún yín lórúkọ ìwọ yìí. tó bá ń jẹ́ àfíyàt ìlera Afiat ìlera ẹni tá rẹ̀ lé kò yín ìwọ ẹ̀ tó bá ń jẹ́ òṣùwọ̀n náà. àsíyàt ìfipábánilòpọ̀ ló ń jẹ́ Asiat kan fipá báyàn lò ìwọ tó wá lọ sọmọ ẹ ní ìfipábánilò Asiat ìwọ náà wàá tún máa sọ Asiat kí lórúkọ ọmọ ọdẹ kí àsíyàt dáàdi Asiat ni mí èmi ni mọ́mí Asiat ọ̀hún pè ẹ́ ní bàbá ìfipábánilò ìyá ẹni tó ìfipábánilò. bá ń jẹ́ Bilal omi bí omi ìgbẹ́ ni o bí omi ìṣanwọ́ bóyá àwọn tó wá lọ sọ tàbí omi zẹmizẹmi bí omi inú sọ́kàwé ni o náà omi burúkú ni Bilal omi ìgbẹ́ ẹjọ lówó kò Abdulrasaq ńkọ́ ẹnìkan ń béèrè nǹkan mẹṣẹ Rasak nìyí. ni ìpèsè ní Rasak Abdul àwa fẹ́ rù sí ẹrú tó pèsè ẹrú tó ń pèsè ẹrú tó pèsè bóyá ṣe bá fẹ́ ràn iṣẹ́ bá lọ bá mi ṣe bẹ̀ bá mi pèsè kínní ẹrú yẹn. bá mi pèsè kínní ẹrú yẹn ni ẹrú tó ń pèsè yẹn. àwọn gbẹ́sìn wá láti wá sọ ọgbọ́n yín dẹrú ni àfi kẹ́ ẹni tó bá ń jẹ́ Bilal omi ìgbẹ́ omi lásán omi ló ń jẹ́ Bilal bóyá omi ẹni tó bá ń jẹ́ Khalid ayérayé. ìwọ tó bá wá ń jẹ́ Khalid ayérayé. bóyá ọmọ yẹn ṣòfò ẹni tó bá ń jẹ́ Amida ẹni tó kàn máa jí tó máa yin Allah ẹni tó bá jẹ́ ìwọ tó lọ sọmọ ẹ ní Amida ẹni tó máa ají yin Allah tí ẹbí tó bá ti jí báyìí á kàn máa ṣe yá Allah yá ṣìgìdì ó kàn ní pé èèyàn máa jí kó máa ní ṣìgìdì Allah ẹ̀rí pọ́n ti sọ́ di wèrè òun ló ń jẹ́ Amida. Sùmáyà orúkọ kékeré. Sùmáyà orúkọ kékeré kí ló orúkọ ọmọ ẹ Sùmáyà orúkọ kékeré ọmọ yẹn máa kéré ní kò lè. ẹni tó bá ń jẹ́ Sẹ́límọ́ ìyẹn ó dàpọ̀ Sẹ́límọ́ ìlera peace wọ́n jẹ́ látara sálámọ̀ ẹni tó bá ń jẹ́ Sẹ́lím kò bàjẹ́. tó bá ní Sẹ́lím kò bàjẹ́ oúnjẹ yẹn ò tí bàjẹ́. so tabarẹ́ni tó ń jẹ́ Saheed Òṣùpá olófìmọ̀ àwọn èèyàn ms ṣẹ́mọ̀
ẹlẹ́rìí àbí ẹni tí wọ́n pa sójú ọ̀nà tó ń jà fẹ̀sìn wọn wá pa ẹni tó pa ìtumọ̀ sí ní ojú ọ̀nà Saheed Allah òun ló ń jẹ́ tó ń Saheed. jà fún Islam wọn wá pa Ẹni ìtumọ̀ tó ní ń jà Saheed àbí òyìnbó ẹ̀ ní martyr, ẹni tó ń pa sí yà ojú ọ̀nà Allah sójú òun ọ̀nà ló ń jẹ́ Islam Saheed. ìtumọ̀ ní Àmọ́ tẹ́ Saheed bá lọ bá àwọn àbí àfà ẹlẹ́rìí ọ̀tọ̀ ní túmọ̀ tó máa fún yín, wọn parọ́ fún yín so torí ọmọ kọ́dírì pé táwọn bá sọ mẹ́rin ìtumọ̀ ẹ̀rọ fún yín ẹ̀ ní pé wọ́n sí kò mọ tẹ́ bá bímọ míì wọ́n dẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ yín. So so àwọn ẹni tó ń àfáà ní jẹ́ ká máa kọ́dírì pè ní àríjẹ nídìí màdàrú olórí burúkú níbi ni wọ́n. ìbàjẹ́ ẹni tó ń jẹ́ kọ́dírì bíi mẹ́rin àbí kápá Kọ́dírì ìkápá àbí mẹ́rin mùdírù tàbí ọ̀gá nǹkan mẹ́rin. mùdírù ọ̀gá Mùdírù bàbá ní bóyá sheik ó lè jọ́gà àgbàlagbà sheik àgbàlagbà àbá arúgbó ṣéwù àgbàlagbà nìyẹn náà. sheik mufti Sheik ìyẹn bí àgbàlagbà, olùgbàmọ̀ràn imam ẹni tó ń darí nǹkan ìmáàmù lẹ́kìn olórí àwọn ajagunbalẹ̀. àwọn ajagunbalẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń jẹ́ nakib àwọn tó ń ìdarí àwọn tó ń darí tó bá fẹ́ lọ pààyàn ló ń jẹ́ nakib Nọkíb tí wọ́n bá fẹ́ lọ báwọn tó jẹ́ pààyàn nọkíb bẹ́ẹ̀ ni lórí wọn máa ń burú, nakib àwọn ló máa ń lérí àwọn tó pé bá fẹ́ lọ pààyàn ẹni tó máa darí wọn ẹni tó máa já darí àwọn tó fẹ́ lọ pààyàn ló ẹni ń jẹ́ báyìí ní kẹ́ lọ nakib pa, ẹni báyìí ní kẹ́ lọ pa, àwọn náà ń pè ní nọkíb. so ẹni tó wá ń jẹ́ nakib ìyẹn ni àwọn aṣèwádìí táwọn kan bá ti pààyàn tán nakib ni àwọn tó máa ṣèwádìí Nakib òun ló máa lọ aṣèwádìí wé pé ẹni tá a ní kẹ́ pa yẹn ṣe ẹ ti pa, òun ló máa lọ ṣe ti ṣèwádìí rí wọn. ẹni tó bá ń jẹ́ múdàṣírù aṣọ òbora Dáṣọ́bòmí múdàṣírù Dáṣọ́bòmí òun ni Muhammadu sọ nígbà tí ó tún mú, so òun ló ń jẹ́ múdàṣírù Mudashiru. Ìwọ tó ń jẹ́ Mudashiru Dáṣọ́bòmí nìtumọ̀ ẹ̀. dáṣọbòmí ẹni tó bá ń jẹ́ azim òun ni olùdílémú àbí olùgbèjà azim Azim olùdílémú, bóyá ẹ jáde ẹni tó dílémú òun ni gateman bí gateman àbí gatekeeper àbí ìbáraẹni máa ẹni pè tá a bá báyìí fẹ́ wù dára bí gateman náà ni tó máa ẹni kú. tó ń jẹ́ azimat ìdúróṣinṣin ilé ẹni tó dílémú náà ni tó dúró Bẹ́ẹ̀ nígbà tí àwọn èèyàn sí lé so ẹni tó bá ń jẹ́ sùlà àwọn èèyàn máa ń pè sùlà ètò bá máa ń gbọ́ bẹ́ẹ̀ bíyà sùlà ni àbí sùlát no sùlà or sùlát ìkọlù ló ń jẹ́ bẹ́ẹ̀ o attack tẹ bá ń gbóhùn ṣe yìí láti sẹ́ndà attack ìkọlù ló ń jẹ́ sùlà so ẹni tó bá ń jẹ́ nọ̀físà òkúta bọ̀ òkúta tó rẹwà ni bó ṣe pé òkúta tó rẹwà ló ń òkúta jẹ́ lòkúta ń jẹ́, kò sí nǹkan tó ń jẹ́ báyìí ni wọ́n á sọ ọmọ ní òkúta tó rẹwà ṣe sọ nìyẹn ẹ jẹ́ ká sọ fún ọ kọ́ lè mọ̀ pé àpárọ̀ mọ́ wọn so ẹni tó bá ń jẹ́ ajára òkúta dúdú nìyẹn tí wọ́n máa ń lá so ẹni tó bá ń jẹ́ wòsílà àkàbà wòsílà ìwọ tó bá ń jẹ́ àkàbà. abudu nìkan ẹrú lórúkọ ẹ̀ tó bá kàn sọ ẹ́ lábùdù ẹrú so ẹni tó bá ń jẹ́ wàhídì thank you òun ni ẹni tó bá ń jẹ́ wàhídì ẹrú ẹyọ kan tó bá fi abudu sí ẹrú ẹyọ kan tó dá dúró ní wàhídì so ẹni tó bá ń jẹ́ kadijat or adija or kadijat ọmọ tí wọ́n bí tí ó gbò premature ọmọ tí wọ́n bí àwọn lóyún ẹ̀ wọ́n bí ní oṣù kan oṣù mẹ́ta ọmọ tí ó gbò ìtumọ̀ kadijat nìyẹn ìwọ tó bá ń jẹ́ Zainab ìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba lórúkọ ṣìgìdì yẹn so ọba Malik ọba àwọn ṣìgìdì ní Malik ìwọ tó bá ń jẹ́ Zainab igi ewé òdòdó tó wù ní ilẹ̀ aṣálẹ̀ ìtumọ̀ Zainab igi yẹn wá jẹ́ igi tó máa ń wù ní àwọn ẹmọ wọn ní ilẹ̀ aṣálẹ̀ tó máa wá mú òdòdó kéékèèké jáde ìyẹn flower tree in the desert ìtumọ̀ ẹni Zainab ṣiṣẹ́ ti gbọ́ ẹ má kọ́ parọ́ fún ìwọ tó bá ń jẹ́ Mariam Mariam ìbànújẹ́ ìkorò ló ń jẹ́ bẹ́ẹ̀ ìkorò bẹ́ẹ̀ ni ìkorò ló ń jẹ́ Mariam Balikis ìbànújẹ́ Ahmed ariwo ọ̀gá o ẹni tó bá ń jẹ́ Kasali ọ̀lẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀lẹ ló ń jẹ́ Kasali ọ̀lẹ bó ṣe rí àwọn èèyàn wa ló ṣe ni wọn pe orúkọ yẹn dáadáa. bàbá ṣe ní àyùbá ń bẹ ẹjọ. a máa wọ àwọ jáde sìn so àwọn èèyàn wa ni wọn gbé kinní yẹn lẹ̀ dáadáa ìtumọ̀ ẹ̀ gangan ni Gazali yẹn ni ìtumọ̀ ẹ̀ akéwì ló ń jẹ́ Gazali bọ̀ nígbà táwọn àfáà máa pè fáwọn èèyàn wa wọn ò pè dáadáa àwọn èèyàn wa wá pè ní Kasali tẹ bá ti lè lo Kasali ọ̀lẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ tẹ bá lo Gazali akéwì ló ń jẹ́ bẹ́ẹ̀ so wọ́n tó bá sọ ọmọ ẹni Kasali ọ̀lẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ so ẹ jẹ́ àlọ́ sí kàfáyà ni ó tó bí òun bá yàn sọ̀rọ̀ ó ń ṣe nǹkan ó tó ló ń jẹ́ kàfáyà ms ò sí ń bẹ̀ bí aláwọ̀ ìbílẹ̀ máa ṣàjáná sí lọ ẹni tó bá ń jẹ́ kàfáyà ó tó ló ń jẹ́ bẹ́ẹ̀
tá bá sọ pé kàfáyà ó ti tó kàfáyà ó ti tó bóyá ẹni yẹn ń ké ó kàfáyà jẹ́ kàfáyà 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 ó ti tó ìtumọ̀ ẹ̀ nìyẹn. ó ti tó ẹni tó bá ń jẹ́ asis agbára Azeez agbára Muideen àwọn àmọ̀ tó ń agbára yẹn Muideen bóyá okun ẹ̀sìn àbí ẹni tẹ́sìn yé ẹni tó gbẹ́sìn yé ni Muideen oní ẹni tẹ́sìn yé ẹni iye tẹ́sìn ẹ̀sìn yé ló nítumọ̀ Muideen yà ẹni tó bá ń jẹ́ Kazeem ìdáríjì tó bá ti rí Kazeem ń sìn ìdáríjì ẹwọ ẹrù àwọn ìtumọ̀ orúkọ tó Kazeem fáwọn nìyẹn ọmọ wa. ẹni tó bá ń jẹ́ Tajudeen bóyá ògo ẹ̀sìn àbí fìlà ẹ̀sìn ẹ̀yin àfáàyè orúkọ ẹ̀ ní tí jèrè ẹ̀yin tẹ́ ń sọ àwọn ọmọ lórúkọ yìí ẹ̀ ní àṣẹ jèrè. ẹni tó bá ń jẹ́ Rasak àti sọ yẹn tẹ́lẹ̀ olùpèsè so tó bá fi ẹrú sí irú Rashidi Olúwo yẹn olùpèsè orí burúkú òun ló ń pèsè orí burúkú fún Ìwó ò ní lọ síwájú láti gbà tó ti jẹ so ẹni tó bá ń jẹ́ Muftau kọ́kọ́rọ́ àbí ọgbẹ́yìn lẹ́mọ̀ kọ́kọ́rọ́ bí a kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ ilé ìgbẹ́ kọ́kọ́rọ́ ṣáà ní Muftau ẹni tó bá ń jẹ́ Musa ọmọ ọkùnrin ló ń jẹ́ Musa ẹni tó bá ń jẹ́ Amina ṣe mọ̀ ìdáàbòbò bí ọbẹ̀ a rọ́bà dáàbòbò ní ìdáàbòbò ló ń jẹ́ Amina Musa yẹn bí a mo fẹ́ sọ bóbìnrin lájọṣepọ̀ abẹ́ yàrá abẹ ní ọkùnrin Musa yẹn. ọmọkùnrin oúnjẹ abẹ àti ọmọkùnrin ìtumọ̀ Ok. Musa ní kílẹ̀ ẹlẹ́ pé tún lè ní ní ẹni ìdáàbòbò tí ó la odò kílẹ̀ pé ní Amina ẹni tó ìdáàbòbò bá ń jẹ́ Amina Amina lórúkọ ìdáàbòbò mi Aminat bóyá condom ìdáàbòbò bí o fẹ́ ìdáàbòbò ṣá so iná wo kọ́tọ́ fún wa so ẹni tó bá ń jẹ́ Kábírù ńlá ẹni tó bá ń jẹ́ Kábírà agbára Muniru ńkọ́ wọ́n tanná so Muniru eléyìí sìn wọ́n tanná ẹni tó bá ń jẹ́ Rukayat ọ̀fọ̀ àbí àyájọ́ ẹni tó bá wá ń jẹ́ Rukia ẹ máa gbọ́ Rukia ìyẹn Rukoya dìde ọ̀fọ̀ dìde ẹni tó bá ń jẹ́ Musibau Lukman àtùpà Okele nìyẹn o Lukman Okele Lukman Okele bí àwọn oúnjẹ tẹ bóyá di Okele fọwọ́ ẹ̀bà dìbò wáyé Okele àmàlà Okele nìyẹn so Musibau àtùpà so tabarẹ́ni tó ń jẹ́ Abubakar ṣe mọ ẹ mọ̀ tún mọ Abu bàbá bàbá so báàkì yẹn ràkúnmí kékeré ni o ràkúnmí kékeré ni báàkà so tó bá ní Abubakar bàbá ràkúnmí kékeré ṣó ń yé yín báyẹn Abubakar bàbá ràkúnmí kékeré ṣáà ń gbọ́ yé ẹni tó bá ń jẹ́ Aisha Abubakri bàbá olólóńgbò ràkúnmí kékeré no kò ń ṣe olólóńgbò ok Abubakar bàbá ràkúnmí kékeré ni Aisha alààyè ló ń jẹ́ Aisha alààyè so ẹni tó bá ń jẹ́ káfílà onídùúró mi ò ṣe káfílà arìnrìn àjò so ẹ jẹ́ àtẹ̀síwájú so ẹ̀yin èèyàn wa ẹni tó bá ń jẹ́ Mọ̀nsúrà ńkọ́ ṣẹ́mẹ̀sí mọ̀ bí ọlọ́dẹ náà ló ń jẹ́ Mọ̀nsúrà so ẹni tó bá ń jẹ́ Mọ̀rúf bí olókìkí ẹni tá a mọ̀ gan olókìkí ló ń jẹ́ Mọ̀rúf ẹni tó bá ń jẹ́ Gufrat yàrá bọ́ sínú yàrá ló ń jẹ́ so Gufrat ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn ẹni òfò ni gbogbo àwọn àfáà yẹn lórí burúkú ni wọ́n tẹ́ bá ti rí wọn ẹ máa lẹ̀ wọ́n lóko ẹ má pe àfáà fún kò mọ kankan ẹni tó bá ń jẹ́ Murat wanted ẹni tí wọ́n wá ẹni tó ń wá bí ó ti lọ jalè wọ́n fẹ́ pa àbọ̀ ti dájọ́ kú fún wanted ló ń jẹ́ Murat so ẹni tó bá ń jẹ́ Sẹ́kì náà tẹ́tí mọ̀ ìyẹn wá láti ara gbogbo àwọn fámìlì Ṣukurali láì nìyẹn àwọn ọba yẹn nìṣẹ́ so Risikat ìyẹn bí ìpèsè náà ní Risikat ẹni tó máa ń jẹ́ Nitakat ìyẹn point ọba yìí àwọn ará bíi jẹ gan-an ẹni tó bá ń jẹ́ Azan lọ́dọ̀ pé yẹn fáyìn díẹ̀ handsome or nǹkan tó dáa Azan nǹkan tó dáa ẹni tó bá ń jẹ́ Airat ìyẹn surprise nǹkan òjijì ọ̀gá o so wọ́n tó bá ń jẹ́ Yunusa or Yunusa ṣe mọ̀ ms Yunus or Yunusa àbí Yunus ẹ mọ̀ kí ni ẹyẹ àdàbà ló ń jẹ́ Yunusa wọ́n tó bá ń jẹ́ Yunus or Yunusa ẹyẹ àdàbà ẹni tó bá ń jẹ́ Jinadu ọmọ ogun kékeré ìyẹn young soldier ọmọ ogun kékeré ẹni tó bá ń jẹ́ Ali nǹkan tó ga ẹni tó bá ń jẹ́ Basirat Mori ló ń jẹ́ Basirat ẹni tó bá ń jẹ́ Aziyat ilé kókó òṣì ìnira gbogbo ìbáyìí ló ń jẹ́ Aziyat ẹni tó bá ń jẹ́ Azab náà or Azza ìyà ìjìyà orí burúkú ẹni tó bá ń jẹ́ Taklif
ìyẹn náà bí ìdààmú ẹni tó ń jẹ́ nuksan nǹkan tó ti bàjẹ́ ẹni tó ń jẹ́ Ibrahim ọ̀rẹ́ Allah ọ̀rẹ́ ṣìgìdì ẹni tó ń jẹ́ Rọ̀yìmọ́ nǹkan tó dáa ẹni tó bá ń jẹ́ Bautol or Baulat ṣé mo báyìí máa ń pe obìnrin tí wọ́n ti jábàálẹ̀ ẹ̀ báwo ló ṣe ń pè é wọ́n ti jábàálẹ̀ ẹ̀ wọ́n ti jábàálẹ̀ ní Yorùbá wọ́n ti jábàálẹ̀ ẹ̀ obìnrin tí ò tí ì mọ ọkùnrin Baulat or Batu ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹni tó bá ń jẹ́ Nuru iná ló ń jẹ́ bẹ́ẹ̀ Nuru Mọ́lẹ̀. wọ́n bá pè Nuru náà kò ń ṣèmọ́lẹ̀ iná Nuru iná ló ń jẹ́ bẹ́ẹ̀ Hafiz ọlọ́dẹ ìyẹn security Muiz afúnni Muiz afúnni ẹni tó ń jẹ́ Muiza ẹni tó ń mú wá ẹni tó ń mú nǹkan wá ẹni tó kọ́ ẹni jọ lọ Muiz afúnni Muiza amúwá ọ̀gá ẹ̀wọ́ ọkọ̀ tó ń sọ àwọn èèyàn wá ẹni tó ń jẹ́ Muad security náà ní olùdáàbòbò ẹni tó ń jẹ́ Ryan omi kan nínú àlùjọ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń jẹ́ Rodiat ọ̀gá approval ìyọ̀ǹda ló ń jẹ́ Rodiat áfíìsì yìí tó máa ń sọ pé áfíìsù pé ẹni tó wá Kùránì sórí irọ́ ni ọlọ́dẹ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ń jẹ́ Ramadan ms ẹmọ yẹn Ramadan kẹ́mẹ̀sì mọ̀ náà ìtumọ̀ Ramadan ni àwẹ̀ ní náà. no ìtumọ̀ ẹ̀ gangan ẹ sáré wò ó sí ẹ máa rí meaning of Ramadan yàtọ̀ sáwẹ̀ ìtumọ̀ ẹ̀ gangan Okay. iná àtomi gbóná kan tó jóná tó yẹ pé ó ṣòfò gan ìtumọ̀ ẹ̀ ní Ramadan tàbáyẹn tó sọ mọ́ Ramadan ẹ sáré wò ẹ máa rí nsìn máa dúró dé ní ẹni tó bá ń jẹ́ Mujib ìdáhùn ìyẹn answer ìdáhùn àbí wọ́n respond àbí reply ní Mujib wọn bá ti sọ Abbas kìnìún Alimat ọgbọ́n Amirat òwe ẹni tó bá ń jẹ́ Amirat nsìn òwe ni òwe lẹ́ṣin ẹ̀rọ ẹ̀ṣin ní ẹ̀ṣin òwe ṣe ti rí Ramadan yẹn. Nǹkan tó ooru tó gbóná. Ooru oníná tó gbóná ṣòfò ló ń jẹ́ Ramadan tó bá sọmọ ẹ̀ ní Ramadan ìtumọ̀. Ó jáde láti inú the word Ramad. So bó ṣe rí ọgán ni kò sí rọ́ńbẹ́ ooru tó gbóná tó ṣòfò ó máa ń wà nínú jànàmọ́ ó máa ń wà nínú jànàmọ́. ẹ̀yin àfáyé ẹ̀ ní jèrè ẹ̀yin àfáyé ẹ̀ ní jèrè alẹ́ yìí alẹ́ yìí pẹ̀lú àwọn tí mo rúkọ yìí ẹ̀ ní jèrè ẹ̀dẹ̀ ń sọ ẹ̀dẹ̀ ń sọ àwọn ọmọ Yorùbá ẹ̀ ń pa kádàrá wa dàsá burú kò ní dáa fún gbogbo yín. àṣẹ so Amirat òwe ló ń jẹ́ bẹ́ẹ̀ òwe ló ń jẹ́ Amirat Azima ńlá Kairat ìyẹn ti ẹ̀yìn dàbí kéèyàn ṣètọrẹ àánú ẹni tó bá ń jẹ́ Rokib ìlú òkèrè oversea ló ń jẹ́ Rokiba ìyẹn supervisor tó ń báyàn mójútó nǹkan ní Rokiba Farida yẹn lè o on march wọ́n ní nǹkan tí kò bára wọn mu ló ń jẹ́ Farida àwọn yẹn dẹ̀ máa fi ń yan gangan my name is Farida. Jamiu bí ẹni tó ń báyàn gé kinní nínú ọlọ́gbà. Gardner ni Jamiu tó ń bá ẹgbẹ́ koríko ẹ̀ tó ń gé tó ń bẹ ẹgbẹ́ fúláwà ní Jamiu tó ń gbàjọ tó ń collector. So Bashiru ìtawátì ẹ̀rẹ́ nìtẹ́ ń jẹ́ Bashiru ok àwọn tó máa ń mú lẹ́tà wà bọ́ tó máa jẹ́ lẹ́tà tó da ìròyìn ayọ̀. Rukọ́yà ọ̀fọ̀ láti inú Rúkìá. ẹ jẹ́ ká kà á tán kẹ́rẹ́ máa sọ fún àwọn tó bá béèrè so ẹni tó máa ń jẹ́ Bashiru ẹni tó mú ìròyìn tó máa continue ni wọ́n ti ń gbọ́ báyìí. So bóyá ìròyìn ayọ̀ ló wá mú wá bọ̀ ìròyìn ayọ̀ ni so àwọn kì í parọ́ bí Bashiru ẹni tó mú ìròyìn ayọ̀ wá wọ́n kọ́ parí Nuru iná àti sọ́tẹ́lẹ̀ Nurudeen iná ẹ̀sìn so Faris alágbára Talib ẹni tó ń wòótọ́ Asim ọlọ́dẹ Muhammad ẹni tó ń yìn Walid ọmọ tuntun Sajid ẹni tó ń dọ̀bálẹ̀ Sajid ẹni tó ń dọ̀bálẹ̀ pé ó fẹ́ jọ sùjúd ṣe rántí ms ẹ máa bá lọ Sajid ẹni tó dọ̀bálẹ̀ Rashid ẹni tó atọ́sọ́nà ọ̀tọ̀ Nadia ẹni tó jùlẹ̀ Laila alẹ́ ṣẹ́rípò lọ pẹ̀lú Laila wọ́n lè pè Laila alẹ́ Amani ìṣípayá Isiaka ẹni tó bá ń jẹ́ Isiaka ṣe mọ́ ms ó fọ́ ní o ms aláwọ̀ ìfún wa bẹ́ẹ̀ ẹ mọ̀ tó mọ Isiaka. Kí ni Isiaka? Ẹ kọ́kọ́ gẹ̀ẹ́sì náà tó fọ́ ní
Isiaq. ẹ guess ok ẹ sọ bí mo ṣe ṣe bí mo ṣe Kẹ́ni tó ń pààyàn lẹ́rìn. Àbárìndìn. ẹni tó ń rẹ́rìn Isiaka ẹ̀yin náà ewu ọ̀tọ̀ aṣọ ọmọ Kí ló onílẹ̀ ń pa Yorùbá lẹ́rìn? àmọ́ Isiaka ẹni tó ń rẹ́rìn Isiaka ẹni tó ń rẹ́rìn Tọ́ ni Isiaka ẹni Isiaq tó ń tó ń rẹ́rìn rẹ́rìn. so ẹ̀yin náà ẹ̀yin wo gbogbo nǹkan táwọn àfáà yìí ṣe fún wa nílẹ̀ wa la fi ń sọ fún yín pé ìwọ Yorùbá bí kírísítẹ́nì ní ẹ o mùsùlùmí ní ẹ búdà ní ẹ hindu ní ẹ o gúrú màrájì ní o ẹ̀sìn kẹ́sìn tó bá wọn ẹ kò ṣe orúkọ Yorùbá ẹ dandan ni kó sọ ọmọ rẹ orúkọ Yorùbá ẹ dandan ni torí tó bá lọ bá fà á sọ̀túnmọ̀ míì fún ẹ torí òun fẹ́ kó yín lẹ́rú ó máa kọ gbogbo orúkọ yín ó máa sẹ́ǹdẹ̀ sí Saudi pé òun ti ní fọ́lówà tó pọ̀ orúkọ lọ́wọ́ máa fi ń wò pé àwọn ẹrú wa ni wọ́n ń jẹ́ orúkọ wa bó tí gbogbo wa bá ń jẹ́ àwọn orúkọ wa Khalid ayérayé ló ń jẹ́ Khalid so ká máa jẹ́ orúkọ lẹ́wà ó ṣe pàtàkì Nuru iná tó bá fi dínì sí iná ẹ̀sìn Khalid ayérayé mo ti sọ Wàsíù nǹkan tó tóbi ẹ jẹ́ ká máa lọ náà ní sùúrù ẹ̀yin Bọ́ládé Isiaka ẹni tó ń rẹ́rìn Jamal ẹwà Ada akínkanjú Amin nǹkan tó kún Alil ọ̀rẹ́ tó ń báni níbálòpọ̀ ms osimi ẹ̀kọ́ máa ṣàjánà sí ọ̀rẹ́ tó ń báyàn níbálòpọ̀ Ẹ má bínú kọ́ òun wọlé ni. friend with benefit Òun ni Alil ọ̀rẹ́ tó ń báyàn níbálòpọ̀ ìmọ̀ràn mi mo bọ̀ lówó èkó ìmọ̀ràn mi ní pé sẹ́yìn yẹn wa irrespective of the name. èèyàn kan béèrè Nakib ẹni tí ó lọ ń pààyàn kí la pè lẹ́ẹ̀kan náà. Olórí ẹni tó síwájú ẹni tó máa lọ pààyàn tó máa júwe bọ́ ẹni tó máa pa. Òun ni Nakib ẹni tó ń darí ìdarí ẹni tó máa lọ pààyàn ló ń jẹ́ Nakib. ẹni tó máa darí tó máa give ya tó máa give order. darí bó ṣe máa lọ pààyàn. pé ya ìlọpa ilé ìlọpa ilé. sọ mẹsàgì nǹkan tó ń gẹ tó give nǹkan yẹn náà kó lè yọ òyìn ìyá kò tiẹ̀ ní ìdí á máa kọ́ tí àwọn èèyàn máa rí. support ìyẹn ìrànlọ́wọ́ ló ń jẹ́ ìyáàdì Jasmine ìyẹn ni òdòdó ìyẹn flower torí tó bá ń parọ́ fún ẹ pé Zainab ló ń jẹ́ flower irọ́ ni Zainab túmọ̀ sí igi òdòdó tó yọ nínú ilẹ̀ aṣálẹ̀ flower tree in the desert ní Zainab sọ ẹ má yẹ kó parọ́ fún ẹ Fiza afẹ́fẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Ibrahim olóòrẹ́ Allah Monsor ìrànlọ́wọ́ Ismail Allah máa gbọ́ Ismaila or Ismail Allah máa gbọ́ nítumọ̀ ẹ̀ Shakirat or Shakiru or Shaki ọpẹ́ mo dúpẹ́ òun ní q.dot fi kọrin alihamdulilayi mo dúpẹ́ Allah alihamdulilayi ìtumọ̀ ẹ̀ ní Shakirat gbogbo ẹ̀ báyẹn ẹni tó máa ń jẹ́ Nura iná náà ló ń jẹ́ bẹ́ẹ̀ Nura ò bá fi Nura tù sí Nura kìíní kan iná ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń jẹ́ Nosirat or Nusira ìrànlọ́wọ́ ẹni tó ń jẹ́ Mishkat àtùpà láńtà ló ń jẹ́ bẹ́ẹ̀ Aisha alaye ẹni tó máa ń jẹ́ Rakim organize so ms ẹbẹ àwọn tó ṣe ààyè tó tó ààyè dáadáa àtò ààyè ló ń jẹ́ Rakim bí àwọn dúró sí bíbá kan tó bíbá yẹn sìn ìtumọ̀ Rakim àtò ààyè kò ń ṣe orúkọ tó rẹwà ẹni tó ń to táwọn èèyàn máa jókòó sínú hall. bí àwọn fẹ́ ṣe patí ń sìn ẹni tó máa lọ bá wọn tó ṣíà tó máa bá wọn tó tent ló ń jẹ́ Rakim torí ní ọ̀dọ̀ ọmọ Yorùbá tó bá ti pè nǹkan kan tó sound bákan ní orúkọ yẹn fine it sound beautiful it sound sweet má gọra ẹni tó ń to ṣíà ní patí bí àwọn fẹ́ sin òkú náà ẹni tó máa tú àwọn èèyàn bí ẹ dúró báyìí ẹ jẹ́ kó rí ẹ lọ kó kọjú báyìí ìtumọ̀ ẹ̀ ní Rakim bí àwọn ní bàbá yẹn ẹ jẹ́ kó kọrí sí kíbla kó kọrí sóòrùn ìtumọ̀ ẹ̀ ní Rakim so Rakim méjì ló wà Rakim kan ní ẹni tó ń to ààyè Rakim kejì ẹ mọ̀ pé kíkọ́ máa ń yàtọ̀ ìyẹn ní bí ìjì ní wọ́n máa yẹ kí ìjì afẹ́fẹ́ báyẹn ní so Ridwan ní màláìka ìkànnì àwọn màláìka kan tó ń ṣọ́ àlùjọ náà ìtumọ̀ ẹ̀ ní Ridwan so tabaga àwọn orúkọ kan tí wọ́n fẹ́ mọ̀ wọ́n lè béèrè so aláwọ̀ ìfẹ́ tẹ̀síwájú. eléyìí tá a ti sọ yìí náà a máa kọ́ ọ̀tẹ̀ jáde bóyá a ti dárúkọ àwọn orúkọ yín tẹ́lẹ̀ ẹ máa bá a máa post ẹ̀ṣẹ̀ get so mọ́mí ọ̀fọ́ kùfà ọ̀ṣẹ̀ wà ń bẹ̀. mo wà ń bí báyìí. ok ṣé kí n take over ni ẹ ti. ẹ take over bọ́dẹ tó take over orúkọ wo ló fọ́ nínú gbogbo àwọn orúkọ tá a pè. My favourite one ni kí ló ń pè náà Abdul kí nìyẹn náà Rasaq
mi mọ̀ bóyá Razak àbí nǹkan ó dà pé Abdulrazak ni mo like meaning yẹn ó funny bàjẹ́ sí mi that's my favourite one ẹ káalẹ́ gbogbo ilé assalamu alaikum.